Ẹ káàbọ̀ sí ìkànnì wa. Lónìí a máa kọ́ nípa àwọn oúnjẹ. Ẹ máa bá wa ká lọ. Oúnjẹ tí a kọ́kọ́ rí yìí ni àgbàdo. Àgbàdo ni wọ́n ń pè ní corn ní èdè Gẹ̀ẹ́sì. Oríṣiríṣi ọ̀nà ni a fi ń jẹ àgbàdo. Níhìn-ín, a rí àgbàdo tó ṣì wà lára ṣùkú. A máa ń jẹ àgbàdo ara ṣùkú tí a bá sè é tàbí tí a bá sun ún. Ní ẹ̀gbẹ́ kejì, a tún rí àgbàdo yíyín. Wọ́n ti yín àgbàdo yẹn kúrò lára ṣùkú. Oríṣiríṣi ọ̀nà ni a fi ń jẹ àgbàdo yíyín. A lè sè é mọ́ ẹ̀wà, ìyẹn ni à ń pè ní àdàlú. Àgbàdo àti ẹ̀wà tí a bá sè papọ̀ ni à ń pè ní àdàlú. A tún lè sọ àgbàdo yíyín di ògì. Ògì ni àgbàdo yíyín tí a ti lọ̀, tí a sì sè. A máa ń po ògì pẹ̀lú omi gbígbóná láti sọ ọ́ di mímu ni. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn láti máa mu ògì ní òwúrọ̀. Àwọn mìíràn máa ń mu ú ní ìrọ̀lẹ́. Àwọn ẹlòmíràn máa ń mu ú ní ìgbà ààwẹ̀. Ògì dára gẹ́gẹ́ bí oúnjẹ lákòókò tí ó bá rẹra, nítorí ó máa ń fúnni ní okun, kò sì gba agbára púpọ̀ láti gbé mì. Àwọn nǹkan tí a máa fi ń mu ògì ni ṣúgà, mílíìkì, ata díndín, ẹ̀fọ́ rírò, mọ́ínmọ́ín, àkàrà, róbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí a padà sórí àgbàdo yíyín. A tún ń fi àgbàdo yíyín ṣe gúgúrú. Kí ni mo pè o? Gúgúrú. Gúgúrú ni à ń pè ní popcorn ní èdè Gẹ̀ẹ́sì. Ìyẹn ni àwọn ọmọdé máa fi ń kọrin pé gúgúrú olóyin, ó dùn mọ́ mi lẹ́nu, ǹbá lówó ǹbá rà. Bẹ́ẹ̀ ni o, gúgúrú máa ń dùn mọ́ọ̀yàn lẹ́nu ni. Àwọn ẹlòmíràn fẹ́ràn láti máa jẹ ẹ̀pà pẹ̀lú gúgúrú. Àwọn mìíràn sì máa ń jẹ gúgúrú bẹ́ẹ̀. Kí ni mo sọ pé à ń pe gúgúrú ní èdè Gẹ̀ẹ́sì? Popcorn ni. Popcorn ni Yorùbá ń pè ní gúgúrú. Ègbò rèé o. Ègbò jẹ́ oúnjẹ mìíràn tí à ń fi àgbàdo yíyín ṣe. A máa ń fi ọbẹ̀ ata díndín jẹ ègbò. Ègbò máa ń dùn tí a bá jẹ ẹ́ pẹ̀lú ẹ̀wà. Ṣùgbọ́n a lè jẹ ẹ́ láìsí ẹ̀wà náà tí ọbẹ̀ ata díndín tó dùn bá ti wà. Ṣé ẹ rí i pé oúnjẹ pọ̀ tí ó ti ara àgbàdo jáde? Báyìí, iṣu ló kàn tí a fẹ́ sọ nípa rẹ̀. Iṣu là ń pè ní yam ní èdè Gẹ̀ẹ́sì. Kí ni mo pè o? Yam. Yam ni à ń pè iṣu ní èdè Gẹ̀ẹ́sì. Oríṣiríṣi oúnjẹ ló dẹ̀ tara iṣu jáde. A lè jẹ iṣu ní díndín. Ìyẹn ni à ń pè ní dùndú. Iṣu díndín ni à ń pè ní kí ni o? Dùndú. Ọ̀pẹ fẹ́ràn láti máa fi ata díndín jẹ iṣu díndín tí à ń pè ní dùndú. A tún lè jẹ iṣu ní sísè.
Oríṣiríṣi nǹkan ni a máa fi ń jẹ iṣu sísè. Ẹlòmíràn á fi epo pupa jẹ ẹ́, ẹlòmíràn á fi òróró jẹ ẹ́, ẹlòmíràn á fi ata díndín jẹ ẹ́, ẹlòmíràn á fi ẹyin díndín jẹ ẹ́, ẹlòmíràn á bu ata lé lórí, ẹlòmíì á fi bọ́tà lé lórí. Ṣé ẹ rí i pé oríṣiríṣi nǹkan la lè fi jẹ iṣu sísè? Iyán rèé. Iyán ni à ń pe iṣu sísè tí a wá gún. Iyán ni àwọn Yorùbá ń pè ní ọba oúnjẹ. A máa ń fi ẹ̀fọ́ jẹ iyán. A tún lè fi ọbẹ̀ ẹ̀gúsí jẹ tàbí ọbẹ̀ ẹ̀yọ̀. Oúnjẹ míì tí à ń fi iṣu ṣe ni àsáró. Àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́. Àwọn ẹlòmíràn máa ń pe àsáró ní ẹ̀bẹ. Kí ni à ń pe àsáró ní èdè Gẹ̀ẹ́sì? Yam porridge. Báwo la ṣe ń se àsáró? Màá kọ́ yín. Tí a bá gé iṣu sí wẹ́wẹ́, àá wá sè é pẹ̀lú ata, epo àti oríṣiríṣi èlò. Àá sè gbogbo ẹ̀ papọ̀. Ìyẹn là ń pè ní àsáró tàbí ẹ̀bẹ. Àsáró máa ń dùn púpọ̀ o. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ, ẹ má jẹ àsáró gbígbóná. Ó lè jóòyàn lẹ́nu. Oúnjẹ wo rèé o? Àmàlà ni. Àmàlà pòkílípòkílí. A tún máa ń pè é ní ọkà. Àmàlà jẹ́ oúnjẹ mìíràn tí a ń rí lára iṣu tí a sọ di èlùbọ́. Ṣùgbọ́n kì í ṣe gbogbo àmàlà ló ti ara iṣu jáde o. Àmàlà tún máa ń jáde lára èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà. Àmàlà tí a sè láti ara èlùbọ́ ẹ̀gẹ́ ni à ń pè ní láfún. Àmàlà máa ń dùn pẹ̀lú àwọn ọbẹ̀ ẹ̀yọ̀ bíi ilá, ewédú, ìlàsà, àpọ̀n. Bẹ́ẹ̀ ni à ń jẹ pẹ̀lú àwọn ọbẹ̀ mìíràn bíi ẹ̀fọ́ tàbí ẹ̀gúsí. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn láti máa fi àdàpọ̀ ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú jẹ àmàlà. Tí wọ́n bá bu ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú papọ̀, ìyẹn ni à ń pè ní àbùlà. Ẹ̀bà rèé o. Gàrí àti omi gbígbóná ni a fi ń tẹ ẹ̀bà. Bí a ṣe máa ń sọ pé a pèsè ẹ̀bà ni pé à ń tẹ ẹ̀bà. A kì í sọ pé a sè ẹ̀bà o. A máa ń tẹ ẹ̀bà ni. Mo fẹ́ sè ẹ̀bà kọ́ o. Ṣé ẹ gbọ́ ẹ̀yin ọmọ? Ẹ sọ pé mo fẹ́ tẹ ẹ̀bà. Bí a bá fẹ́ tẹ ẹ̀bà, àá da gàrí sínú omi gbígbóná. Omi tó ti hó dáadáa. Wàá wá fi ọmọ rogùn rò ó. Ẹ̀bà délẹ̀ nìyẹn o. Oríṣiríṣi ọbẹ̀ ni a fi ń jẹ ẹ̀bà. Gẹ́gẹ́ bí a ṣe ń fi àwọn oríṣiríṣi ọbẹ̀ jẹ òkèlè mìíràn náà. Fùfú rèé o. Fùfú a máa funfun láúláú. Ó jẹ́ oúnjẹ mìíràn tí à ń rí lára ẹ̀gẹ́. Ọ̀pọ̀ fẹ́ràn láti máa jẹ fùfú ní ọ̀sán tàbí alẹ́. Oríṣiríṣi ọbẹ̀ ni a fi ń jẹ fùfú. Ẹ ó rí i pé lára àwọn oúnjẹ tí a ti dárúkọ, àwọn òkèlè pọ̀ nínú wọn. Nítorí pé àwa Yorùbá fẹ́ràn láti máa jẹ òkèlè.
òkèlè máa ń fún èèyàn ní okun àti agbára. Àwọn òkèlè tí a ti dárúkọ ni iyán, àmàlà, fùfú àti ẹ̀bà. Ṣé ẹ rí i pé oríṣiríṣi òkèlè ni a ní tí a máa ń jẹ? Tí èèyàn bá jẹ òkèlè, á ní okun àti agbára. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ní ilẹ̀ Yorùbá, okun inú òun la fi ń gbé tìta. Ìyẹn ló ṣe jẹ́ pé òkèlè pọ̀ ní oúnjẹ tá a máa ń jẹ. Mo ti kọ́ yín ní àwọn oúnjẹ òkèlè àti àwọn èyí tí ò kì í ṣe òkèlè o. Ní abala míì, a ó tún kọ́ nípa àwọn oúnjẹ mìíràn tí a máa ń jẹ. Ó dàbọ̀ ná, kẹ́ ẹ tọ́jú ara yín o.